ebi pọ́ọ̀lì. èmi lè bí pa bèbí ń pa yín. ọmọdé bá mọ̀ ṣe dání alẹ́ àní kò ṣe. ṣé ọ̀hún pé iwájú principal náà lè wé ìlọ wa. ojú mi ò fọ́ àti pé tá a ní ẹ̀gàn. ọmọ tó wà very very brilliant nínú school bẹ́ẹ̀ yẹn bá wá fọṣọ fún ọmọ náà ṣé Obad. bọ́ksà mi ti ń bẹ́lẹ́ tó gan tó kó abẹ́ bílò kí ló tó kó fún principal kọ́ fọmọ tiẹ̀. láìláyé mi ò fún ọ ní bọ́ọ̀sì jẹ. wá gba ìgbálẹ̀. bóòni. òun dà tóun rè ó yá gbé lérí ó gbé nìṣó ńlé. wọn ò pé lẹ́nu bàbá mi rí pé bàbá mi ń pàṣẹ ẹnìkan náà tún ń pàṣẹ kò sì ní bẹ̀rẹ̀ lórí ti tèmi kò tó bẹ́ẹ̀. wọ́n náà fẹ́ rí mi. ọkùnrin làdá tá ń jẹ́ pàṣẹ níbi tèmi wà kò ní já fún pàṣẹ. èrò náà bí bá rí pàṣẹ sọmọ kéèyàn mi. èrò náà bẹ́ẹ̀ lẹ. olórí ibú ṣé wọ́n ní jíláàkù fún mi. mo ti sọ ti tẹ̀mí fún ẹ gbé ipò kíní fún ẹ̀mí pàṣẹ àti rúkì kó o wá gbé ipò kejì fún ẹni ọlọ́tàrà pé mo ti sọ tèmi. Hallelujah, hallelujah.